Yeah. Mr. Man, oh yeah, move. Move. Abájọ́ fi fún mi lówó ojoojúmọ́ o. Báwo ni Dára ni sà. security? Báwo ni? Dára ni sà. Akúṣẹ́ akú àtàárọ̀. Àtàrọ̀ ni sà. Báwo dẹ̀ níṣẹ́ lẹ́ni? Àmọ̀dúpẹ́. Báwo ni? Dára ni sà. Akú àtàárọ̀. Yes sir. Akúṣẹ́. Yes sir. Hope no problem. No problem. No problem. Ṣé ìyá ti dé? Wọ́n ti dé. Wọ́n ti dé. Àtàwọn ọmọ. Wọ́n ti dé. Gbogbo wọn ti wọlé. Bẹ́ẹ̀ ni sà. Ó dáa. Ọ̀gá. Jẹ́ kí n wo. Ok, o nídìí omi. Má wọlé. Àgbẹ̀ tí wọ́n fún mi ní ìkànnà nù. Ẹ ṣe kí n sà. All right. Ṣé mo di ojúmọ́ báyìí? Bíbò wa ni. A lè jẹun ara wa náà. Ẹ wò ojúmọ́ ni ẹ ṣeun. Welcome, sir. You welcome, sir. Kí ló ṣẹlẹ̀? Bá a ṣe rí láàárọ̀ nù, Àlàjí Òjó á drop wọn sí ibà láàárọ̀. Àwọn méjì ni. Hello, officer. You welcome, sir. Ẹ káàbọ̀, sir. Fine, thank you, sir. Báwo ni iṣẹ́? Olúwa ṣeun. Hope no problem. No, what's the problem? We are here to perform special duty. Nothing ká wá síbí lẹ́ni. So I would like you to come down. Kẹ wá ṣí boot mọ́tò yìí, kẹ jẹ́ ká check yìí. Calm down. Yeah, yes, sir. Ọ̀gá. You know who I am? No. Ọ̀gá tẹ́ ẹ̀ mọ̀ wọ́n ni. No. Nínú estate yìí, number 1 ni wọ́n. Okay. Wọ́n máa ń gbé ẹ̀yọ́ ti fún mi ní nǹkan. Ẹ wò, òní wọ́n ti máa ń fún mi ní nǹkan ni. Ẹ ti rí. Òní wọ́n máa ń fún mi ní nǹkan. Mo mọ nǹkan tó sọ. Oya. Bàbá olówó tí a. Not like that. I am not here because of this. I would like you to respect yourself, sir. With due respect, ẹ jọ̀ọ́ ẹ sọ̀kalẹ̀ kẹ wá ṣí boot yín because I'm here to search. Ẹ ti understand the thing. Wọ́n wá sọ́fíìsì wa láti wá pick wá síbi fẹ́rẹ́. Every motor tó bá ti wọlé tó bá ti jáde ká make sure pé à ń search ẹ̀. Látàárọ̀ gbogbo mọ́tò tó ń wọlé tó ń jáde kọ́ là ń search. Bẹ́ẹ̀ ni ẹgbẹ́ kí sírú wọn yìí. Ọ̀gá làwọn yìí. Mr. Man, gentleman. Sir. Mo ń gẹ̀ẹ́tì nǹkan tó sọ pé ó ṣẹlẹ̀ yẹn. Kí ló ń sọ fún? Kí ló ń try láti ìṣòro ètò yìí? A ní pé wọ́n ní gbogbo mọ́tò tó bá ń wọlé tó bá ń jáde. Starting from this moment nínú estate yìí ní ká máa search thoroughly. And who give you that order? It's this estate authority. Ta ló fún wọn ní order yẹn? Láàárọ̀ yìí Nàràjì ló sọ wọn kalẹ̀ wọ́n ní pé ká máa ṣẹ́ẹ̀kì odò ọkọ̀ tó bá ń wọlé tí bá ń jáde o. Èmi wò pé nọ́mọ̀ pé àwọn bí àwọn ọkọ̀ tí máa ń gbé àwọn èèyàn wọlé o. Káwọn jẹ́ kó mọ̀ pé I'm a once former chairman here. Bàbá ìyẹn ò yé mi. Officer. Sir. Bó ṣe ń wò mí. Okay, sir. I'm a gentle, respected and easygoing man. Ẹ ṣeun àwọn ọmọ yẹn tẹ́lẹ̀ ni. I'm a popular person in this community. So get mo ti wà níbí for how many years? Irú embarrassment yóò ṣẹlẹ̀ sí mi rí. Now you ask me to come down from my vehicle for you to check my boot. Even ibi tí wọ́n ti mọ̀ mí, they don't try that with me. They don't. Ẹ má bínú. That is why I said with due respect, sir. Ṣé rí nǹkan tá a dẹ̀ ń sọ yìí náà? Àwọn àgbà sọ pé ààbò ara làbò ìlú. Ẹ ti understand bẹ́ẹ̀. Fún àǹfààní ara yín tẹ́ wọnú estate náà náà ń sọ o. Yes, mo really understand. Well done. Inú mi dùn bẹ̀ to cooperate. Now, station wo lè ti wá? This same station náà ni. Station wo? Yes, headquarters station community ń bì. Then who is your superior that led you here? Àjọ débí náà ni wọ́n lọ ra nǹkan sàlẹ̀ ń bí sìn. Who is he? What is his name? Supo Oyekunmi ni, sir. Supo Oyekunmi. Yes, sir. I can even call him now. Very good. It's my person. Very good. Ṣé tí pé kò yẹ kẹ́ bá wa argue àbí kẹ́? No, it's because you don't know me. Okay, sir. Ìyẹn ni pé adìẹ ò máa ṣá, ìyá ẹ̀ ló máa wò dì. Àwòdì. Kò máa ṣá, ìyá ẹ̀ ló máa wò dì. You don't know me. You are just being posted here. Bẹ́ẹ̀ ṣe sọ yẹn exactly ló ṣe rí. Ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ṣe assistant kan fún mi náà ṣe. Ẹ jọ̀ọ́ nǹkan tó duty tó ní ká perform yẹn mo fẹ́ kẹ́ cooperate. Ó bọ̀ bá dàbí ẹni pé ẹ̀yin nìkan ni ṣe bẹ́ẹ̀ ṣe bí wọ́n rí pé gbogbo mọ́tò tó wọlé tó jẹ́ là ń check láti. Àwọn kẹsẹ̀ rú wọn sẹ́ I'm still insisting. You cannot teach me my work. This is my duty. You do get what I'm saying now. Tí bá ti ń sọ̀rọ̀ you keep listening. Duty tó ní kí wọ́n perform bí ni mò ń ṣe yẹn. So what do you mean by kì í ṣe rú wọn kì í ṣe rú wọn? Ọ̀gá officer. Ẹ jọ̀ọ́ mo mọ̀ pé you are a gentleman. I can see. O ti fẹ́ take ọ̀rọ̀ yẹn personal. We officer come. Okay, sir. What you understand in saying, what to cooperate? We can settle this matter. Officer. Settle this matter. Yes. Yeah. Can I settle? Ma worry, police. Settle. Mr. Man, as you first introduce yourself as one of the first escorts in this estate, yes, I want you to respect yourself as you said. Ẹ jẹ́ ká search mọ́tò yìí. Ẹ má dẹ̀ waste time yẹn. Ever wo ẹ̀yin mọ́tò? Yes. But nothing there.
There's nothing there. Nothing to check. Respect yourself. Ọ̀rẹ́. No, just come back. Kò lè tó yẹn. Oh yeah, open this Kò book. lè tó yẹn. Ká má máa fi gbọ́n. Open this book. Má jà máa fi gbọ́n ṣeré. Irun tútù. Ìbọn pa. Kọjú kíní yẹn sílẹ̀ ọ̀rẹ́. Go and open that book. Ṣáàkù kọjú kíní yẹn sílẹ̀. Ó lápá tí kò bẹ́ni tó jẹ́. Because mo ń bá yín sọ láti ẹ̀kọ́ yẹn dẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ni pé ṣé ìnìkan la máa search mọ́tò yìí náà you are here. Ẹ rí pé gbogbo mọ́tò tó wọlé tó ń jáde là ń search látàárọ̀. Ó yẹ kí wọ́n open that Mo book. ti cooperate. Màá ṣe. Ó yá mú. Màá ṣe. Ṣàkọjú ìbọn yẹn sílẹ̀. Mustafa, ó yá mú. Move. Abájọ́ fi fún mi lówó ojoojúmọ́ o. Ayé o, abájọ́ fi fún mi lówó ojoojúmọ́. Ẹ máa fún mi lówó ẹ má bá mi ra mílìkì mi bá tó ń fi tàbọ̀. Àṣìnú jìn. Ṣé tí rí nǹkan tó ń sọ ń sìn? Ṣé rí pé kò sí ẹni tí ò yẹ kó máa search o tó bá ní pé special duty ẹ lọ perform special duty bí kankan wá ní ẹnìkan alága ni ẹnìkan honorable ni ẹnìkan àgbàlagbà ni kí lẹ mọ̀ tí ẹnìkan kọ́ lè ṣe at any time. Inú jí o. Can you see now? Gbàtà tí wà ń bí látàrí tá a search mọ́tò kò sí mọ́tò ẹni tá a ti search kò sí mọ́tò ẹni tá a ti wọnú ẹ̀ but who is who? Ta ló mọ̀ who is who? Help me know. Can you see now? Help me know. Àbẹ̀sẹ̀ kìtà àwọn àbẹ̀yìn lẹ́gbẹ̀ẹ́ ni. Àwọn ni ó tẹ̀ jẹ́. Àwọn ni ó jẹ́. Àwọn ni ó jẹ́. Àwọn ni ó jẹ́. Look at you. Àmọ̀wọ́ wọ́n máa fún mi lówó wọ́n máa bá mi ra àkọ́bọ̀ wọ́n máa fún mi. You see yourself now. Owó tó bá ti dé bá sáré fún yín nìkan ẹ ti believe pé èèyàn gidi ni wọ́n lẹ́state. Now move. Can you see now? Now move. Kí ni? Move. Ẹ máa mú fún lọ. Wá ṣe ń bí kọ́ nìyẹn. Ẹ máa mú Now fún we can lọ. see everything now. Ẹ máa mú fún lọ. Ẹ máa mú fún lọ. Just move. Respect Ẹ máa yourself. mú fún lọ. Move. Ẹ máa mú fún lọ. Move. Jẹ́ ìpìyàwó náà. Ayé mọ́ nìka o. Ayé níka o. Kò jẹ́ gbé wọn ṣe bí. Wọ́n sì ń ṣe mẹ́rẹ́ wọ́n sì máa ń fún mi lówó. Màmá ìjà pọ̀ wọ́n máa rẹ́rìn. Àṣẹ́yìn kan burúkú wà nínú búùtù wọn. Kọ́lọ́ sáà ní ẹnìkan ká máa fi nǹkan sínú owó fún lówó rẹ̀ tí ò ní lóbi gan báyìí. Ilé yìí ń tẹ̀lọ́ fún Yasaki ní Yasaki orí nǹkan jẹ.